Gbajúgbajà òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Lizzy Anjorin mà ti wá fún Ìyábọ̀ Òjó lọ́nà tó yàtọ̀. Eléyìí mà tún kà màmá ẹ gbọ́ ohun tó sọ. Tí n bá fẹ́ ọkọ ṣáláàjì ṣe ìyàwó fún Fọlá ni. Fọlá tàlájì ṣe mọ̀ ní 2019. Alájì tí mo ti mọ̀ ẹ mọ̀ ọdún tí mo ti mọ̀ alájì. Bàbá Ìjẹ̀ṣà kan náà yìí kò gbọ́dọ̀ sọ pé òun ò mọ̀ alájì. Bí same Bàbá Ìjẹ̀ṣà wọn gbọ́dọ̀ gbogbo production Bàbá Ìjẹ̀ṣà tí n bá lọ gbà yẹn alájì ló máa ń gbé mi lọ. Ẹ jọ̀ọ́ kí ló kan Ìyábọ̀ Òjó pẹ̀lú ìgbéyàwó Lizzy Anjorin? The question is, did Ìyábọ̀ Òjó brought Fola to genuinely empower, train Fola, build Fola to become a better woman, or Ìyábọ̀ Òjó brought Fola for donation? Is the question. It takes ẹni tó lọ́pọlọ. Ṣé rí èmi Ìyábọ̀ person to mess with. Torí pé mi ò fún ẹ lówó mọ́, torí pé mi ò sanwó London Gistlover. There is nothing you can do, Ìyábọ̀. Àníyàn mi níwájú Ọlọ́run ló máa gbé mi lékè. In fact, ṣé orí gbogbo aburú tó ń ṣe fún mi, Ọlọ́run fi ń gbé mi sókè ni. Àwọn tó ti ṣépè fún lánàá tó wá padà bẹ́ẹ̀ parí ìjà, ṣé orí pé èpè tó ṣẹ́ fún wọn ó wá bẹ̀rẹ̀ sí ní jà wọ́n nítorí pé nígbà tó wà pẹ̀lú ọkọ ẹ̀ ń dáàbò bò ó. Wàá rí pé gbogbo nǹkan mèremère tó rí ṣe láyé ẹ̀ ǹgbà tí ọkọ ẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ lórí gbogbo nǹkan mèremère yẹn ṣe. Wàá rí pé látijọ́ tẹ́ ẹ ti lé bọ̀bọ́ yẹn pa tóun náà dẹ̀ ti gọ̀ tó ti wẹ̀ sọ́wọ́, wàá rí pé kò sí mọ̀ọ̀chì mọ́. How market? O tún lọ gbẹ́nu ìṣó níjẹta àbí o dẹ̀ mọ̀ pé Ọlọ́run ti prepare doctorate fẹ́mi. Ìyábọ̀, I will continue láti máa lo àdàbí fún ẹ àti àwọn ọmọ ẹ àti gbogbo ìṣẹ̀dá tó ń ràn ẹ́ lọ́wọ́ àti ìṣẹ̀dá tó ń ràn lọ́wọ́. I will continue. Àdàbíjà ò jẹ́ pé. Ọjọ́ wo gan-an ni ìjà yìí máa tó parí báyìí? Ojoojúmọ́ ni ìjà yìí tún peléke sí o.